Orúkọ mi ni Waheed Saka tí mo jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó fi ìpínlẹ̀ Ọ̀ṣun sí ibùgbé. Lórí ọ̀rọ̀ epo, ẹni tó kú la ní òkú dá, ẹni tó rù ó tó rù kọjá lé, ẹni tá a tún ní ó gbẹ́ sàárè tún lọ gbẹ́ kànga. Láyé Jonathan, gbogbo wa la ṣèwọ́de pé ìfowólówó epo, ètò ìrànwọ́ tó wà lórí epo kan já kúrò, a ní ìtú òótọ́ ni. Ààrẹ tó wà níbẹ̀ lónìí gan fúnra rẹ̀ ó wà lára àwọn tó ṣèwọ́de ńgbà náà. Kí ló wá yí padà láti ọdún náà sí ọdún yìí? Ohun tí ọmọ Nàìjíríà gbọ́dọ̀ mọ̀ ni pé nǹkan kan ò yí padà láàrin olóṣèlú. Bákan kan náà ni ọmọ wọn sorí. Ìfẹ́ aráàlú ò sí nínú ọ̀rọ̀ wọn rárá. Kódà kó ṣe eléyìí tí gbogbo wọn ń pè ní Òbíù ni àbí Àtíkù, ọ̀nà tí wọ́n ń tọ̀ iná wọn sì tọ̀ ara wọn nìkan náà mọ̀. Ẹ rí i pé ọ̀rọ̀ 70 billion kan lọ nílé ìgbìmọ̀ aṣòfin báyìí. Ṣùgbọ́n eléyìí tó kàn wá, a ní kò síbi tí wọ́n ti ń ṣe lágbàáyé. Ètò ìrànwọ́ fún aráàlú kò sọ̀rọ̀ palliative 8,000 tó ń sọ yẹn o. Èmi sọ gẹ́gẹ́ bí tèmi pé nígbà tá a bá ní modular refinery kéékèèké ní ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, ìkọ̀ọ̀kan ní ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà, yóò lè máa jẹ́ ọ̀nà tí epo wa tá a ní tó jẹ́ crude yẹn á fi lè máa refine ẹ̀ ń bì. Ṣùgbọ́n eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí bí ìgbà tá a mọ nǹkan tá à ń ṣe ni o. Ó ṣe ni láàánú púpọ̀ pé ààrẹ orílẹ̀-èdè tí a sọ pé ayé ààrẹ bẹ́lẹ̀ òbí ààrẹ, ayé ààrẹ bẹ́lẹ̀ ó bẹ́ sí ìgbèkùn fáwọn aráàlú ni. Because ní ìsìn báyìí tẹ́ bá dé ìlú ẹ rí ẹkún omijé lójú àwọn èèyàn. Epo wọn, oúnjẹ wọn, gbogbo nǹkan ló wọ́n. Ebi wọn ń para àwọn èèyàn, ebi àjàgà fọmọkẹ́ ní wọn ń pa aráàlú. Tí aráàlú bá mọ̀ pé báyìí ni ó ṣe rí ni wọn ò ní kọ́ràn ìran kan wọn lé ààrẹ tuntun o. Àwọn tó bá wá mojú ààrẹ tuntun wọ́n gbọ́dọ̀ mọ̀ pé lásìkò kan bá sọ̀rọ̀ o. Ìdí jẹ́ ètò ìjọba àwarawa ó ní àwọn èèyàn o. Tẹ́ ẹ̀ bá ti fi tèèyàn ṣe nínú ètò ìjọba àwarawa, ètò ìjọba àwarawa ó ṣubú o. Tá a bá dẹ̀ lé ewúrẹ́ títí tó bá ìfarakanlé yóò kọjú padà o. Àwọn èèyàn rọ̀ wọ́n kó ń ṣe 8,000 làwọn èèyàn fẹ́. Àwọn èèyàn fẹ́ kí ètò jíjẹ múmu kó bọ́ sí rọrùn, ètò lílọ bíbọ̀ kó bọ́ sí rọrùn, ètò ẹ̀kọ́ kó bọ́ sí rọrùn. Gbogbo nǹkan yìí ò lè jẹ́ rọrùn láìsí pé owó epo rọrùn. Gbogbo nǹkan yẹn ló rọ̀gbọ̀kú owó epo tí àwọn èèyàn wá fi ń pariwo pé ẹ bá bẹ̀jọba Ahmed Tinubu, ẹ bá rọ̀ wọ́n pé ibi tá a dé yìí ó ti ń dojú kúnkùndó lọ o. Ẹ má jáwọn aráàlú ó ṣèwọ́de kẹ́ ẹ tó rí i pé ẹ ṣe tó tọ́ faraàlú o. Ẹ má jẹ́ ó jẹ́ pé ìmọ̀ ẹ̀yin tẹ́ wà lóṣèlú nìkan ilẹ̀ ẹ̀ mọ̀ sí tara yín. Tẹ́ ẹ bá lè fi 70 billion sọ́dọ̀ àwọn àwọn National Assembly, tẹ́ ẹ bá lè fi 70 billion síbẹ̀, kò sí tó ṣe pé ká ẹ má fi 70 billion sí orí ètò oúnjẹ o. Kẹ́ ẹ sọ pé ètò oúnjẹ gbọ́dọ̀ wálẹ̀ pátápátá. Nísìnyí wọ́n ti ń ra báàgì ìrẹsì kan ní 37,000 naira. Bí ìlú Saudi ṣe lówó tó, ìwọ tójú bá ń kán nìkan ló lè lọ wọ táksì tó fowó wọ̀ o. Mọ́tò ń lọ lọ́tún ló sì ti ń gbé, yóò sì gbé kó wá débi ibùsọ̀ tí máa ń lọ ni. Síbẹ̀síbẹ̀ sálárì wọn kì í ṣe ẹgbẹ́ sálárì tiwa o. Àwọn nǹkan wọ̀nyí ló gbọ́dọ̀ síwájú. Kí ni ètò táwọn èèyàn ò fi ní mọ̀lára àti mọ̀lára already? Gbogbo èèyàn ti páàkì mọ́tò wọn sílé báyìí tí wọn ò lè gun mọ́tò mọ́. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ gba mọ́tò ń di wa, ẹ ṣètò rélùwé àárín ìgboro fún wa. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ gba mọ́tò ń di wa, ẹ ṣètò mọ́tò tí gbogbo owó jọyọ mọ́ wọ̀ papọ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣètò náà, ètò ń bọ̀ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. Eléyìí ló yẹ kí àwọn ìjọba àti gbogbo àwọn tí wọ́n bá lókun ìjọba lọ́wọ́ kí wọ́n tètè fà wọ́n níbi tí wọ́n bá ti gbọ́. Díẹ̀ ó tó ní tá a sọ fọmọlúwàbí o àti sọ ti abáyìí. Àmọ́ lẹ́yìn bí wọ́n ṣe ń bá a lọ yìí, ọlọ́mọdé wọn bá débi kókòdó o.